sáré nù. Ọlọ́run bá ti di ìgbà lórí ilé ìdásí ìdásí ní àpẹẹrẹ olùwọlé náà máa ṣe ní ọ̀la ní àpẹẹrẹ. Wọ́n ti ṣe ẹ̀sùn ògbà ẹ̀sùn lórúkọ ọ̀tá bọ̀. Àbọ̀rúbọ̀ yìí àgbọ̀ ìwé sísan ìfàdé wa ò ẹ̀fẹ́ lódùmọ̀lá adarí ajé sí wa ò ẹ̀fẹ́ wá alálàlúùlù adarí ajé sí wa ò àwùjẹ káyọ̀ owó wá fún wa ò àwùjẹ àmọ̀ràn mi kékeré ni pé ẹ̀yin àlejò wa jẹ́ wá láti ní Àkúrẹ́ bá bínú sí wa ọdún tó ń bọ̀ á tò agbára ọdọọdún la máa ń ṣe ọdún ìṣúná ṣe ta ilẹ̀ Yorùbá eléta ló kìtì ní láti àlélẹ́ ìṣúná ṣe ta àwọn èèyàn wá dẹ̀ wò pé wá pé èṣù ló ń kọ́lé tó èṣù ló ń pèsè oore kan rere fún ẹ̀dá ní ayé ọ̀rọ̀ mi ẹ̀mí ègbú ó dàrú ọ̀pẹ̀ ọ̀pẹ́ sọ̀tà kádú ó ní bólókò já ó ló fa afọwọ́ rẹ̀ já lágbá Ọlọ́run lágbá Olódùmarè. Ọláwo Fájìmí tí wọ́n kọ́ last year ti DCL tẹ̀bá wo aṣọ náà we use this opportunity to appreciate Yeye Yeside Lebi Koka, the founder Wura Culture Foundation, for the generous donation always tó máa ń jẹ́ kí àwọn ọdún ìṣẹ̀ṣe wa kí ó máa ládùn kó máa láyé. So she presented us with the best, and then àwọn nǹkan tí a máa bọ̀ láti ẹnu ìyá wa Chief Mrs. Okay. Ìgbà wọn ìjọ tí ọ̀run ìdàgbọ́n sàkó táwọn ọbẹ̀ olùkọ́ sọ fún wa nípa ọdún Ògún Ifẹ̀ ọlọ́jọ́ Ifẹ̀ bọ́ọ̀ṣe ìbájú wa ni àdẹ̀bájú bàbá tó bàbá tó bọ́ọ̀ṣe fún ọ̀pọ̀ àtọwọ́ tẹ̀sí tó bá sọ pé àwọn àgbà wo bàbá ni wọ́n dẹ̀ fẹ́lá yí nípa tí wọ́n ló kó akọ́. Owó tẹ sọ̀rọ̀ àwọn ìjọ ń sìn wọ́n á ti gbà fún bàbá tí ń tọ́ ní Ọlọ́run fún ìrọ̀sílẹ̀. Bàbá ìwọ́n ti tẹ́lẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ bí i wọ́n tó dá ìjọ yẹn. Àwọn nípa oní ìjà adúláwọ̀ ẹnu ọ̀dà alẹ̀ Ọlọ́run fún ìrọ̀sílẹ̀. Ìyẹn bàbá Akínyẹmí Akíṣẹ́bí wọ́n dá ìjọ ọ̀rún mi láàbò. Ìjọ ọ̀run mẹ́ta tó ti èbúté mẹ́ta ibẹ̀ nìkan láti pẹ̀lú àwọn ọmọ láti bẹ̀rẹ̀ ìrìn àjò wa nínú fún akọ́rajọ ń pàdé sáàpàá ní ọ̀run àwọn sáà. Ìjọ àtọ̀ ní gbogbo àti bẹ̀rẹ̀ mójúbà àwọn àbàbà bẹ̀. Nígbà tí bá dẹ̀ bá bí mi gbódù ọmọ èṣù láàdú ni wọ́n fi bí mi gbòdò mo gbòdò fèsù èṣù láàdú òkèrè wọn ọ̀làmùlàmù bàtà. àwọn aláìmọ̀kọ́mọ̀kọ́ wọ́n lè ṣe ẹni bí ẹni lè ṣe o. Nílé olúta ọ̀làmùlàmù bàbá ẹlẹ́kùn fún ọ láàárọ̀ yẹn fún ẹ̀jẹ̀ onímísù ní láàárọ̀ yẹn fún ẹ̀jẹ̀ gbogbo oríkèé sí náà ní ṣe ọ̀bí ọ̀run bí èsì jẹ́lágbára tó
kò sí nǹkan tẹ́lẹ̀ tí ìgbò rẹ̀ ìyẹn ṣe ilé ìṣèlú kan. ilé ìkan ló wọ́ sí. bí nǹkan ṣe ká èsì lọ́rùn bí kọ́kọ́ máa ń ṣọ́ka lára. ìjọba pè é sí. It's a just God. Capital G. It's a just God. Who are with our God? God ní jẹ́ ìjẹ́ God ní wọ́n. Ìṣùgbẹ̀kẹ̀rẹ́ ní ọ̀rẹ́ gbogbo ẹni tó bá dà sí tẹ̀sí. Ìṣùgbẹ̀kẹ̀rẹ́ ọ̀pọ̀ lọ́rùn ìdá. Kódà tó bá tọ́ sí kan tó sọ ẹgbẹ́ kájíká ní ọ̀rọ̀ tó ń pọ̀ lákùnrin ìgbòho ká ọ̀rọ̀ tó tẹ̀lé pẹ̀lú. Nígbà kan, mọ ní síkírù ìgbà orúkọ aṣèyí ẹ̀jọ́tọ́ ìgbà aṣèwúlà àdókò ìgbè pé kó wá ló síbí kó wá ló lọ bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ pẹ̀lá àjà ẹ̀ka ṣùlọ́tẹ̀ sọ ìṣúdá sétánì bí sọ́wọ́ àjà gbádá ọdún méjìlá àgbàtọ́ ti kó lẹ́rú. Tí wọ́n bá wa sọ ní pé ká má fi ẹ̀sìn wa ìṣẹ̀ṣe wa àṣà wa ká má fi pamọ́. Èmi mo jẹ́ ògúnlẹ̀yẹ ó gbà mí níbi gbogbo ẹrù mi gbà á. Ẹjọ́ ẹjọ́ ọlọ́ èṣù túmọ̀ sóríṣi gbogbo gba orúkọ tó bá wá tó bá pè èṣù láàrú á darí ire fún ẹ. Bó wá lálọ bó pè èṣù láàrú adarí ọ̀pọ̀ ẹ̀. Èṣù kìí ṣe ẹbọra kìí ṣe ìmọ̀lẹ̀ o, igbákejì Olódùmarè ní èṣù. Àkọ́dí ìwé Bíbélì wọn ni ajagun ṣẹ́gun ẹ̀mí. Wọ́n pè é igbákejì máa kọrin kọ́rọ́. Tábà pé tábà kọrin nínú ìjọ Ọ̀rúnmìlà, tábà kọrin tí tábà ku èṣù. Kí má gbàrọ̀ kẹ́tọ́ délé tó tẹ́wà tó délé èṣù adarí ó tá máa jẹ àdá fún wa. Yorùbá máa pálọ̀ wípé ó dájẹ́ ó jẹ èṣù á ṣe é. Ìtumọ̀ ní pé nǹkan tá a jẹ Olódùmarè á pèsè fún wa ká tó débi tá a lọ. Ẹ má jẹ́ kó tì wá lójú. Èmi tá ìgbà kan mo lọ ṣọ́ọ̀ṣì gan, mo ń gbá gbogbo olùkà Genesis to Revelation. Èmi ò mọ̀ pé tàbí lọ àgbẹ́jọ́ tí mo ti kó fá tí babaláwo ìgbésí ayé mi ti nítumọ̀ tí mo ti mọ èèwọ̀ mi tí mo mọ̀ kan jẹ́ kí n jẹ kí n mọ̀ kan tí bẹ́ẹ̀ tí ò yẹ kí n jẹ. Ọjọ́ gbogbo ló nítumọ̀ nípa Yorùbá. Monday, Friday, Saturday wọ̀nyí èdè lédè wọn BBC Israel wọn BBC Rome ilẹ̀ Yorùbá làdúláwọ̀ náà bí sí àwọn tó ń bí sí Mẹ́kà àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Àṣà dùn ó ṣe àṣà àti ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá ó dùn gan gidi o. Èyàn tó bá débẹ̀ ni ò ní mọ̀ pé àṣà wa dùn gan gidi ilẹ̀ Yorùbá. Wọ́n ti fi wákàtí ìrọ̀lú ẹ jẹ́ ká máa sọmọ wa lórúkọ Èṣù bìyí, Ògún bìyí, Èṣù Fọláṣayọ̀, Èṣù fa kíní kan ṣe Afọlágbadé, orúkọ tó dáa nílẹ̀ Yorùbá kì í ṣe orúkọ tí ò dáa. Tẹ bá dé Brazil, tàbá tilẹ̀ lọ àwọn tó lọ Brazil, tẹ bá ní fóònù wa lọ́wọ́ ẹni bọ́ ṣe sọdún Èṣù, sọdún Ègún, sọdún Ọ̀ṣun.
mo dẹ̀ gbàládùá pé lágbára Olódùmarè ọba akọ́dá ọba àṣẹ̀dá ọdún tó bọ̀ àdúgbò lè lọ ọdún tó bọ̀ a máa ṣe gbogbo ìlú ọ̀wọ̀ wọ́n á mọ̀ pé a celebrate èṣù náà ti ṣẹ́ta lọ́dún tó ń bọ̀ tá a dóyíta kiri ìlú ọ̀wọ̀ ibi tó yẹ ká ti bọ èṣù bí kéṣù bá ti gba òbúkọ àfúlòbúkọ bí kéṣù bá ti gba adìyẹ àfúládìyẹ ìtọ̀yọ̀ ló lọ̀lọ́ a máa fi fábìrì gbogbo a máa ṣe ẹnìkọ́dẹ̀ dágbà Ọlọ́run pé àwa blọ́ọ̀ṣì èṣù náà ti sá nílùú ọ̀wọ̀ lẹ́yìn kò ní jẹ́ àṣemọ torí pé àdínkúnákán lára àdínkúnákán àjẹrò wọ́n máa kí ìlú ọ̀wọ̀ fún owó ọmọ àlàáfíà àkúbálẹ̀ ọ̀rọ̀ gbogbo wa náà tá a péjú pèsè lọ́dún yìí àdúpẹ́ lọ́dún tó ń bọ̀ o èṣù má ṣe bí ọmọ ẹlòmíì ni ó ṣe jẹ́dá àtọ̀ sínú ọba tó wù. ẹ̀yin ọmọ inú mọ̀lẹ̀ òkè ìyá wa wọ́n jẹ́ ẹni tí ó yẹ ká pọ́nlé ní ọjọ́ ìlú ìyá wa ẹ̀kú ẹ̀ẹ́tọ̀ òkè ní apá ọ̀tún mi kí ìyá àlà ìpínlẹ̀ Oǹdó tẹ̀ òkè bàbá wa Ìfádèjì babaláwo àti ìyá wa bàbá tó wà níbí kí gbogbo ẹ̀yin kámẹ́rámánì wa pàápàá jùlọ ọ̀dọ̀ bàbá wa ní oníbodè ní tẹ́lẹ̀ orúkọ mi ní Ṣẹ́gun Ahmed ẹ̀wà orúkọ tí a ti gbà tẹ́lẹ̀ látọwọ́ àwọn bàbá wa tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi ní wọn lọ́wọ́ láti gbà tí mo ti rí wípé oko ẹrú òun ni a wà nípa àwọn ìwé méjèèjì wọ́n fi kó wa lẹ́rú wọ́n ti fi sọ àwọn bàbá ńlá wa tó sọ wá sí inú ìgbẹ̀rù inú wa dùn pé ní èní mo ní àǹfààní láti wà lára wọn tó yẹ pé ká ní èṣù kì í ṣe Sàtánì o ọ̀pọ̀lọpọ̀ wa ní àdìbò èṣù àdìbò àwọn àdìbò oríṣiríṣi àwọn olùmọ̀lẹ́wà látara pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n ti pa gbogbo orúkọ wa dà wọ́n ti ṣẹ́ ìdìbò orúkọ wa sí orúkọ ìran tí a ò mọ̀ tí a ò tẹ̀ bá tán tí a bá sọ̀rọ̀ nípa ìlú Ọ̀wọ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́sìn mùsùlùmí kò síbi tí ó ṣe lè jẹ́ tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí máa gbàgbé orúkọ mi ní Muslim community ṣùgbọ́n lọ́jọ́ tí mo bá rí tí ó jẹ́ ní àkọ́kọ́ tí mo sọ fún ọ wípé ó ti padà sínú ìran mi ó ti padà sí orílẹ̀-èdè Yorùbá mo wá fi àsìkò yìí mo fi gbogbo wa iṣẹ́ sì kù iṣẹ́ pọ̀ níwájú àwọn ọmọ Olúmọlẹ̀ láti ṣe iṣẹ́ pọ̀ gan-an nítorí pé Yorùbá wọ́n ti sọ wá sínú nǹkan tó yẹ pé àwa generation yìí àwa náà ló máa kó àwọn bàbá ńlá wa àtàwọn ọmọ wa a máa kó wọn kúrò lóko ẹrú ẹ̀sìn àdènì tí wọ́n tó wá ká wa mọ́ torí Yorùbá ò ní ẹ̀sìn Olódùmarè lẹni tó ti wá à ń bọ àwọn Irúnmọlẹ̀ wa ni ó fi àsìkò yìí mo fi gbàdúrà lórúkọ Olódùmarè pé tó bá di ìwòye àmọ́dún ẹsẹ̀ wa pé o. Látàrí ilé sí gbogbo wa o kò ní kó lè dà sílẹ̀ tẹ́lẹ̀ òní ìrókò fúnra ara wa tá à ń bọ́ lójoojúmọ́ a máa nílé òun gbà àwọn ọmọ mi ni wọ́n ti sọ bí èṣù ṣe jẹ́ wọ́n sọ bí àwọn Irúnmọlẹ̀ bọ́n ṣe wá láti ọ̀run tó jẹ́ pé obìnrin kan ṣoṣo ló wà láàrin wọn òun lọ́ṣù wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa babaláwo jẹ́ kó yé ohun tó wà láàrin èṣù àti ọ̀run ní kí wá ní ìbáṣepọ̀ èṣù àti ọ̀run òrìṣà ńlá òun ni arúgbó tó jù nínú gbogbo òrìṣà òun ní bá ní àlà funfun gbòò
òun lọ̀kọ́ mọ́ lójú ojú oorun bá mi ọ̀dẹ́ kó nílé jẹ láfunfun bá mi ló gbà ìní owó là ọ̀dọ̀mọ àbí ẹ̀yin obìnrin wa ṣe wọ́n kú àtọ̀ tó wọnú obìnrin ṣé dúdú ni funfun báláwo ni wúyí òrìṣà àti èṣù ìrẹ́pọ̀ wà láàrin wọn gan. Tí a bá fẹ́ bọ òrìṣà àkọ́kọ́ gbọ́dọ̀ fi ti èṣù sí nítorí pé kò sí ohun tí a fún èṣù kò sí ohun tí a fún òrìṣà tí èṣù ò ní gbà wọn ṣùgbọ́n èṣù lákọ́kọ́ gbọ́dọ̀ fi síwájú nígbà táwọn gbajúmọ̀ rẹ̀ ń bọ̀ látọ̀run wọ́n fi èṣù sí ẹ̀yìn wọ́n síwájú lọ láàárọ̀ yóò ṣe kankan kó gbẹgbà kó bèjì gbogbo iṣẹ́ wọn ló ń dàrú bọ̀ lẹ́yìn àwọn gbajúmọ̀ rẹ̀ wọ́n padà sọ́run kí làwọn ṣe tíṣẹ́ àwọn fi tòrò Elédùmarè bí wọ́n èṣù tó wà láàrin yín níbo lẹ fi sí wọ́n ní ẹ̀yìn ló wà ẹ ti bá jẹ́jẹ́ iwájú ní kẹjọ́ wà tí èṣù bá ti wà níwájú ẹnu láṣẹ yọrí torí pé ìtẹ́ fi sí yẹn ẹ jẹ́ kó rẹ̀ gbogbo iṣẹ́ ló máa dàrú pátápátá wọ́n gbọ́ ohun tí bàbá wí wọ́n padà wá sórí ayé wọ́n wá fi èṣù síwájú wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n wá tún iṣẹ́ yẹn ṣe bó ṣe di pé iṣẹ́ gbogbo gbarúmọ̀ rẹ̀ wọ́n níyànjú nìyẹn kò sí ohun tá a fẹ́ fún òòṣà ńlá ọ̀sìn rẹ̀ máa kú èṣù là á kọ́kọ́ dúró gbogbo ẹni tí òòṣà ńlá bá wà lórí ẹ̀ tí òòṣà tó òòṣà tó fẹ́ yọ tó bá wọlé èṣù tí àmì èṣù yẹn tí ò bá jáde lára ẹ̀ lọ ni kò sí afẹ́fẹ́ èṣù ló gbọ́dọ̀ fẹsẹ̀ ara tí òòṣà bẹ́ bóyá ó fẹ́ kíṣẹ́ kọ́ síwájú orúkọ èṣù ọ̀pẹ̀ èṣù bá ti síwájú kò síṣẹ́ tẹ́tẹ́ lọ ìdídọ́mídọ́ ó ìkọjá lè ní kọ̀rọ̀ àtẹ́bàtàlá ni á wọ jáde torí ó ṣòro fojú kí ló dá lẹ̀ lọ kò sí oúnjẹ bójú ní wa gbọ́n la dẹ́gbọ́ tá a bá ti fi ṣe èṣù ṣe èṣù àdúrà yóò tí gbà ó tá a bá ń bọ ní nígbà míì tá a bá da òkú tí ò bá ti yàn ẹ bèrè lọ́wọ́ orí pé olóhùn tí ká fẹ́ṣù àdúrà yìí gbà lẹ́bọ̀ yìí bí ẹni pé a sọ fún bẹ́ẹ̀ tó nínú gbogbo tá a bá ṣàwọn tá a jẹ́ olómìṣàlẹ̀ ẹ má sọ pé ti tèṣù báwo ẹ jẹ́ ká fi ti èṣù síwájú ẹ jẹ́ ká jẹ́ kó yí àwọn èèyàn pé èṣù ò ń ṣèyàn burúkú o ẹni bá rúbọ tèṣù òun lèṣù ń gbé èṣù sọ̀rọ̀ ẹnìkan ó jẹ́ pé mi ni mo fún lóúnjẹ tó bá rí ìgbà ràn sí mi ajẹ́jẹ́ yẹn torí a sọ pé wọ́n ní kó fún mi lónìí kò fún mi lónìí ọjà mi ṣé kìí ṣe obìnrin yìí tàbá wá fẹ́ daṣẹ́ iṣẹ́ táwọn babaláwo ń ṣe rú ṣẹ́jú mélòó ló tó wà ló gbà wọ́n kò tẹ̀ yàtọ̀ àdìṣẹ́jú àyàká tó daṣẹ́ wọn rú wọ́n túbọ̀ sí pé èṣù àti àwa obìnrin bẹ́ẹ̀ rìn papọ̀ tó bá sọ wípé òbẹ́sù lé mi wá mi o mo ṣe bàbá ìyàwó torí ẹ̀yin ní ọ̀rọ̀ gba iṣẹ́ má balẹ̀ ẹ̀yin náà gbọ́mọ lọ́mọ jù ọ̀sùnkún ojú gbére gbére. nítorí ìdí èyí ẹ̀yìn èèyàn mi èṣù òṣìṣẹ́ ire ire wọ́n ní ọ̀wọ́ ní ṣọ́gbè ọ̀wọ́ ní ṣọ́gbè ọ̀pọ̀lọ̀ sátẹ́tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ èṣù ló jẹ́ bẹ́ẹ̀ nítorí ìdí èyí láàárọ̀yè látọ̀ pa ẹ jẹ́ ká gbé e ga igbákejì Olódùmarè ni wọ́n ní ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa èṣù yìí ni o mo wá gbàdúrà lẹ́yìn gbogbo ire wa tó wà lọ́wọ́ ọkùnrin tó wà lọ́wọ́ obìnrin èṣù awakọ̀ fún wa o orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o lórúkọ Elédùmarè la wúre
ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí. Ẹ̀làbọ̀ ìbọn jíjẹ. Oore yèyé o. Oore yèyé náà. Àti àwọn àgbà fún wa balẹ̀. Àríbá ti ṣí àlọ́nà nípa. Àtẹ. Korogodo ayé òní fún wa jó o. Àtẹ. Ìlú àdúgbò fún wa yàbáyọ̀ fún wa o. Òrìṣà oníkọ̀bì sí wa lọ́wọ́ o. Nípa ọ̀rọ̀ tí àwọn ìyá mi mọ̀ láti sọ. Gẹ́gẹ́ bí èmi ìyá Èṣù. Mo kàn fẹ́ sọ nípa bí Èṣù àti Ọ̀ṣun iṣẹ́ tí wọ́n ń ṣe fúnra wọn. Èṣù jẹ́ ẹni re, ẹni tí orí ṣàdá. Bàbá sọ nípa Jésù wípé wọ́n rán wá sáyé. Bẹ́ẹ̀ ni láti máa sọ nípa Èṣù. Èṣù kì í ṣèkà. Kò kì í ṣèkà. Èèyàn míì á sọ wípé òun fẹ́ pọmọlà kejì òun. Àwa ṣe tó a ní Èṣù ní Èṣù kan o. Nǹkan tí a rò ní ọkàn òun ni a ṣe. Gẹ́gẹ́ bí Ọ̀ṣun tí Èṣù bí Èṣù ṣe wà ni Èṣù ṣe wà nínú omi pẹ̀lú Ọ̀ṣun. Tí Ọ̀ṣun àti Èṣù kan jọ ṣiṣẹ́ fúnra wọn. Gẹ́gẹ́ bí ìyá mi Ọbàtálá ṣe sọ, kò sí bí a ṣe fẹ́ ṣe nǹkan tí a ní fi ti Èṣù sí. Èṣù àti àwọn ìyá wa Ọ̀pátẹ́lẹ̀ àti Alágbogbo ọdẹ mo ṣe báyìí o, wọ́n jọ ń ṣiṣẹ́ ni. Tí a bá dárúkọ àwọn ìyá yìí, ó ní bàtà bá dárúkọ ìyá yìí ká tó dárúkọ Èṣù. Torí gbọ́rọ̀ wọn dàbí ilẹ̀ sí omi ni. Kò sí bá ṣe máa tẹ omi káà ní tẹ ilẹ̀. Kò dẹ̀ sí bá ṣe máa tẹlẹ̀ káà ní tẹ omi. Bẹ́ẹ̀ ni Èṣù ṣe jẹ́ pẹ̀lú Ọ̀ṣun torí ó ń gbé nínú ìsàlẹ̀ òkè. Wọ́n dẹ̀ máa ń rọ́ra wọn níṣẹ́ ni. Ìhun tó bá ní wọ́n fún Èṣù, tí Èṣù bá bèrè láti lè ṣiṣẹ́, àwa máa ṣe. Ìyànjú tèmi ni wípé Èṣù ò kì í ṣe pé ẹni bí o rárá. Pàápàá lórí ṣọ́ọ̀ṣì, tá a bá sọ díẹ̀ nínú ẹ̀, ẹ lọ wo àwọn sẹ̀lẹ̀. Kérúbù, iṣẹ́ wa ni wọ́n ń ṣe, wọ́n fi bojú ni. Tẹ bá dé sẹ̀lẹ̀, tí sẹ̀lẹ̀ bá fẹ́ ní ṣọ́ọ̀ṣì tí ò bá sí omi níbẹ̀ wọn ò lé ní. Torí wọ́n mọ̀ wípé agbára kan wà nínú omi yẹn tó ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé àwọn ṣọ́ọ̀ṣì aláṣọ ara wọ́n ní omi nìwòsàn. Wọ́n mọ̀ wípé omi yẹn ó ń ṣiṣẹ́ nínú ẹ̀. So nǹkan tí mo kàn lè sọ nínú ẹ̀ díẹ̀ nìyẹn torí àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n ti sọ. Ẹ má jẹ́ ká tọ́ọ̀nù gbogbo nǹkan yìí ní nǹkan tá a mọ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ, tá a bá fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀ fọ́wọ́ èèyàn, a máa ní Èṣù, Sètánì ní Èṣù ò dá, Èṣù dá lọ́pọ̀lọpọ̀ o. Torí wípé Yorùbá máa sọ̀rọ̀ fún wa ní nǹkan tí ajá máa jẹ, Èṣù máa ṣe. Nǹkan táwọn ènìyàn máa jẹ, Èṣù ló máa ṣe. Torí wípé òun ló ń pín owó. Tí àwọn ìyá mi bá fún Èṣù ní owó, Èṣù á sọ̀kalẹ̀ fún wa. Bàbá lè ṣe fẹ́ kó rí, òun la ṣe máa bọ́. Gbogbo òòṣà wa pátápátá, mo rọ̀ wá mo bẹ̀ wá, ẹ jẹ́ ká máa bọ́. Kì í ṣe bẹ́ẹ̀ wo òòṣà yẹn wọn ò ní etí tí wọ́n fi ń gbọ́ràn. Ó dàbí ẹni tó sọ pé kí Elédùmarè ó jọ kó máa ṣọ́ òun tó ti lọ sùn. Ibi tí Elédùmarè ṣiṣẹ́ tí ó pọ̀, àwọn ènìyàn la máa pè láti lè dá wa lóhùn. Ẹni tí òòṣà bá wà níwájú ẹ̀ kọ́mọ òrìṣà tó ń sìn kó tó máa ṣe. Ìgbà tó bá fẹ́ pẹ́ bóyá olóògùn ni ẹ́ tó lọ́mọ Ọbàtálá, báwo ló ṣe máa dá ẹ lóhùn torí Ọbàtálá ló bọ, olóògùn ló dẹ̀ kó bọ. Ẹ má yẹ ká fúnra wa ní èrò jẹ. Torí pé àwọn ènìyàn wọ́n ń pò wá gẹ́gẹ́ bí aláṣọ funfun. Ẹ má jẹ́ ká bara wa jẹ́. Ẹ jẹ́ kó rí àmì mọ́lẹ̀ yẹn ní ara wa. Ẹ má yẹ ká fi bo orúkú. Èèyàn míì wọ́n máa fi dúrúdúrú bò wá lójú. A máa ṣòrìṣà díẹ̀, a máa lọ ṣọ́ọ̀ṣì díẹ̀. Ibo la ti gbọ́? Tó bá fẹ́ ṣòṣọ́ká lákò ṣòṣáká. Tó bá fẹ́ ṣòṣoko kó ṣòṣoko. Ọ̀ṣàkà ṣoko irú ẹ̀ ò dáa. Gẹ́gẹ́ bí orin tí àwa onímọ̀lẹ̀ máa ń kọ. A máa ní Ọ̀ṣun ò fẹ́yẹ méjì alábòsí kì í rèédi Ọ̀ṣun o. Ọ̀ṣun ò fẹ́yẹ méjì. Ọ̀ṣun ò fẹ́yẹ méjì alábòsí kì í rèédi Ọ̀ṣun. Tẹ́ ẹ bá pèsè tí ó jẹ́ o ẹ kíyèsí wàhálì. Tẹ́ ẹ bá omi tí ó jẹ́ o ẹ kíyèsí wàhálì o.
Ọ̀ṣun ò fẹ́rẹ̀ méjì rárá rárá, Ọ̀ṣun ò fẹ́rẹ̀ méjì alábòsí kìí rè. Ẹ jọ mo rọ̀ wá mo bẹ̀ wá, ẹ jẹ́ ká mọ̀ kan tí à ń ṣe. Ìmọ̀lẹ̀ wa tá à ń ṣe kò fẹ́ èké. Ẹni tó bá lọ́wọ́ èké sí mọ̀lẹ̀, ìmọ̀lẹ̀ náà tún fún ní àṣírí èké. Tó bá bọ mọ̀lẹ̀ tó tọ́jú mọ̀lẹ̀, èèyàn míì wà níbí báyìí tàbí níta. Oúnjẹ tí mọ̀lẹ̀ ò lè jẹ àti wá fún láti ìṣòro, ṣùgbọ́n ó lè jẹ táàbọ̀ síra ẹ̀. Àwọn anípẹ̀lẹ́ o ní mọ̀lẹ̀ mi tẹ̀lé èkó jẹ́. Èèyàn míì lè mú ọtí 10,000 sí ní òde. Ó ní rẹ́gà ẹ jẹ́ kí n fún amúrẹ́gà ṣàṣẹ̀ tá fún mọ̀lẹ̀. Ẹ wọ́n ní mọ̀lẹ̀ yẹn kò rí jú, kò ríran. Ẹgbẹ́ yẹn bá kó mọ̀lẹ̀ wálé, tá bá kó mọ̀lẹ̀ wálé, ìmọ̀lẹ̀ á fi sí wa lára. Ẹ àti àwọn àgbà ọkọ̀ wa balẹ̀ o. Àdìpẹ́lẹ́ iṣẹ́ àṣemọ nílùú Ọ̀wọ̀ o. Èṣù lólòde, èṣù onílé oríta, èṣù oníṣe gbogbo wa o. Bẹ́ẹ̀ ni kò ní ṣọmọ wa. Àdúrà wa gbà o. Àmọ́ tó wá tó jù báyìí lọ o. Gbogbo ìmọ̀lẹ̀ wa tá à ń pè, tá à ń tà, adúró tù wá, ajáwa lóò ní gbèdégbèjọ o. Kò ní fi wá sílẹ̀ o. Àbọ̀ mi rèé o. Nígbà tí wọ́n lè ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tí bá ti ṣiṣẹ́, wọ́n ní kí n gbé ètùtù. Bí ẹ̀jọ̀ ní ètùtù yẹn lọ, ìdí èṣù. Ajá sẹ́nà pé àwọn ọ̀tẹ̀bẹ̀ kẹ́kọ̀ọ́ síbẹ̀ nígbà yìí. Tó bá jẹ́ ọ̀dà ní ajá, ó máa gba bẹ̀rẹ̀ kọjá ní o. Ẹ̀jọ̀ àwọn ọmọ náà kó sínú ajá tó fi jẹ àwọn ìgbà mi, àwọn náà kó sínú ajá tó àwa jẹun. Ajá tó fi máa pa wọ́n pọ̀ nìyẹn, máa kó sí nínú. Ẹ̀yin máa lò fẹ́ kó lásán rẹ̀. Kájú wá ní nídàkejì nínú àwọn àtàkùn ṣiṣẹ́ rẹ̀. Àwa ni ajá, èṣù wá wà ní èèyàn wá sọ́dọ̀ wa, wọ́n ní kó lọ bọ èṣù. Wọ́n wá ní kí lè ṣùgbà. Èṣù dẹ̀ ní pé àti ìjẹun látàárọ̀, ó lóun gba abẹ̀jẹ̀. Kí ni ìfọ abẹ̀jẹ̀ tó gbà? Ó lóun gba ewúrẹ́ òkú kan. Àwọn sọ fún pásítọ̀ wa pé ìjọba fẹ́ fi ìbèṣù rẹ̀ òkú kan ni. Ààrẹ tí ì jẹun ẹjọ́ ṣe oṣù ìbọ́ta máa jẹ ohun dáadáa máa jẹ èṣù á ṣe é. Ẹ̀làmọ́rẹ́ ẹ̀làmọ́ye àdúrà wa gbà o. Gẹ́gẹ́ bí ìyá mi Ọbàtálá ṣe sọ, ní ọjọ́ kan a lọ sí Ifọ̀n, a lọ bá wọn ṣe ọdún ológun. Àwa gbé èèyàn, a gbé lọ sí oríta mẹ́ta, a lọ tẹ Ifá ọ̀sà méjì, ọ̀sà ẹlẹ́yẹ, ìbáyìí o. So aṣẹ́tọ́ kò ju 5 minutes. Ọwọ́ òkúkọ mẹ́ta wọ́n wá síbẹ̀, wọ́n jẹ iyọ̀ yìí. Ọjọ́ yìí ni ló jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo rí ní ayé mi. Ẹ má bínú o, ọ̀tọ̀ ni kán jẹ iyọ̀, torí pé wọ́n fi tẹ ọ̀sà méjì, ọ̀sà ẹlẹ́yẹ, òkúkọ mẹ́ta, ó lọ sí ibi fáyì, ó dẹ̀ lọ jẹ́. Mo wá mọ̀ wọ́n dẹ̀ pé báwo ni òkúkọ ṣe lè jẹ iyọ̀ yìí, kò tún jẹ iyọ̀ kan ráàlì. Ó ṣe jẹ́ àwọn ènìyàn wọn ní tò, ọwọ́ ìyá mi ló wá o. So bó ṣe rí nìyẹn o, àdúrà wa gbà o, ọkàn wa balẹ̀. Ẹlẹ́nu nínú òdúrúpọ̀ lọ́tún, ọmọ ogbè ló sì. Ifá ní ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀. Adífàpéṣù ọ̀dàrà nítorí ọ̀run bọ̀ wálé ayé. Òun lè délé ayé máa rí rere ṣe fún àwọn ọmọ aráyé, òun gan olè lọ dábá sí. Ẹ máa gbọ́ olúwo wáyà wọ́n ní ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀. So èṣù òun mọ̀gbọ́n èèyàn délé ní èṣù. Ṣùgbọ́n ayé tóun wá ń lọ yìí o, pẹ̀lú bóun ṣe jẹ́ ọmọ líle tó yìí o, ìwé lòun fẹ́ lọ máa ṣe fáwọn ọmọ aráyé. Lọ́ba nígbà ìwọ ìṣòro, wọ́n ní kó lu lẹ́bọ̀, wọ́n ní kó lu látòlù lẹ́bọ̀. Ẹ̀gbà tó ti jẹ́ ẹlẹ́gbára nìyẹn. Ẹ̀gbà yẹn òun ló mú wá sí ayé, ló wá ìdúró sí oríta. Iṣẹ́ tí wọ́n mú ni pé ọmọ aláìgbọràn tó lẹ́gbà. Ọwọ́ kejì ẹ̀ ìrìn ló wà bẹ̀. Èyí tó ń ṣe eré fún lẹ́bùn bí èsì dédé ayé nìyẹn.
Ifá ní èṣù ló ń ṣe adé, èṣù ló ń ṣe aya, èṣù ló ń ṣe ọmọ, èṣù ló ń ṣe gbogbo àkáwà, gbogbo eré tí ẹ ń wò, èṣù ló ń ṣe. Tọ́ba wá sọ pé ká wo ọ̀rọ̀ ọmọ tájá máa jẹ èṣù máa ṣe yẹn, tọ́ba mú mọ́ Ifá tí a kì í fi ọmọ burúkú ní ọjọ́ tiẹ̀ lọ́tọ̀. Àwọn oníṣẹ́ ọwọ́ mélòó ló wà níbí? Oníṣẹ́ ọwọ́ ní òkè. Èèyàn tó ń wa mọ́tò tó dójú ọ̀nà títà mọ́tò ẹ̀ kọ́. Ṣé is it a pleasant experience for ẹni tó ní mọ́tò? It's not a pleasant experience for ẹni tó ní mọ́tò, but the outcome organizer àjẹun. Àbí? Kí ni tó bá ti lọ sí school? What do you want to be when you grow up? I want to be a doctor. Kí ni doctor ń treat? Aláìsàn. Aláìsàn. Treat doctor ṣe kí ni? Aláìsàn. Tàbáwárí nǹkan tó ń fa àìsàn. Ṣé ó jẹ́ kí doctor láìkì nǹkan tó ń fa àìsàn? Ó jẹ́ kó hate ẹ̀. Ṣé doctor máa láìkì nǹkan tó ń fa àìsàn? Ó máa hate ẹ̀. Ok, èèyàn tó kọ́kọ́ sí tó máa ń ṣàwúre kí ló ń ṣe? Táwọn èèyàn kù. Àbí police station tó ń ṣàwọ́rò? Kérò ni. Àwọn pè pé ọlọ́mọdé kálókun ẹjọ́ pound náà àjẹjẹ jẹun. So gbogbo rògbòdìyàn náà rí nínú ayé yẹn oúnjẹ ní fáwọn ọ̀kan. Òun náà ṣe máa lọ jáde kájá máa jẹ. Ìṣó á ṣe. Ọlọ́pàá tó fẹ́ náà èèyàn mọ́ sẹ́ẹ̀ wọ́n lè wá fún ọba bẹ́ẹ̀lì. Á pèsè káwọn méjì kan já ń ta. Wọ́n ti ẹ̀ fúnra wọn lẹ́sẹ̀ kí ẹ̀jẹ̀ tẹ̀ jáde bí ẹ̀ kí evidence lè wà. Àbí tó bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn. Tún ní ipa kan nínú ọ̀wọ́n ní eléjìgbò. Ó ní tí a bá ń gbálẹ̀ lọ níwájú ọ̀tá máa súnbọ̀ lẹ́yìn kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ adípá fún àdàmátùbárà. Àdàmátùbárà yìí aya àgbẹ̀dẹ ni. Ọkọ ẹ̀ lọ ọkọ́ òun ro àdá. Tí wọ́n bá ti wá rọ́kọ́ ọ̀rọ̀ àdá, ìyàwó ló ń ta, ọkọ ló ń rọ́, ìyàwó ló ń ta. Ìyàwó dẹ̀ ní ẹnu ẹ̀ kò síyàn tí ó lè bú. Tó bá ta ọkọ ní ogún ọ̀kẹ́, tó bá ní pé ọgbọ̀n ọ̀kẹ́ ní àwọn tó ń ta nǹkan wọ́n fi owó lé, wọ́n ẹ̀fẹ́ tó lọ wálẹ̀. Tó bá ní ọlọ́gbọ̀n ọ̀kẹ́ tó wá fi lọ́gbọ̀n ọ̀kẹ́, tẹ ọdún fẹ́ sọ ọ̀kẹ́ mẹ́wàá, ọ̀dọ́ bá ti lè sọ ọkọ tó fi ọ̀rọ̀ burúkú ló máa sọ sẹ́ni yẹn. A sọ̀rọ̀ sàkà. Àwọn èèyàn tí wọ́n mọ àtàmátùbárà yìí pé ẹni yìí ẹlẹ́nu dáwáyà ni. Wọ́n ti rojọ́ ẹ̀, wọ́n ti rojọ́ ẹ̀, wọ́n ti rojọ́ ẹ̀ kiri. Wọ́n rojọ́ ẹ̀ dé etí èṣù. Èṣù wa ń mú appointment pé òun máa lọ bá àtàmátùbárà aya àgbẹ̀dẹ. Òun máa lọ bá lọ́jà ọjọ́ kan. Òun kó wá sọ̀rọ̀ sí òun kó òun lè fi èṣù hàn. Sísùn tí àtàmátùbárà aya àgbẹ̀dẹ ló sùn òdòdó tó dí ló bá gbogbo aláwo lọ. Orun tó òun ló sùn yìí, àpẹẹrẹ tó òun rí yìí, bá mi yẹ̀ mí ọ̀bọ. Wọ́n ní ìwọ àtàmátùbárà aya àgbẹ̀dẹ, wọ́n ní èṣù ń bọ̀ wá bá ẹ lọ́jà o. Ọmọkùnrin mọ̀ ń bọ̀ lọ́jà, èṣù ni. Nǹkan tó bá ti sọ fún òun fẹ́, òun ni ló bá fẹ́. Ó dẹ̀ ṣe nǹkan tó ní kó ṣe orúbọ́dẹ̀ ti ọjọ́ tí ó lọ́jà. Ọmọkùnrin náà dẹ̀ dé ní tòótọ́. Ó dẹ̀ ṣe wọ́n dẹ̀ rìn ti sọ fún pé kó ṣọ́ ẹnu ẹ̀, customer service ẹ̀ lọ́jọ́ yẹn ó different ló ń yọ̀ ọmọ ẹgbẹ́ ìtàbọ̀ ẹ̀ pé wọ́n ti jòkó. Èló ni ọkọ ẹ̀ ogún ọ̀kẹ́ nì. Kò gba ọ̀kẹ́ márùn-ún, òun lè ṣú lọ sí state, kò gba ọ̀kẹ́ márùn-ún. Bàbá mi ẹ̀kọ́ kò gba ọ̀kẹ́ mẹ́ta. Wọ́n jẹ́ pé ilẹ̀ mẹ́sàn-án nìyẹn ẹ̀kọ́. Èṣù wá wò pé ṣé ẹni tí wọ́n sọ pé ó máa ń sọ̀rọ̀ sílọ̀ bó ṣe burú ilé ṣé kò gba ọ̀kẹ́ kan. Àtàmátù wa ṣe kíni ó ní ẹ̀kọ́. Èṣù wá ìgbà ìṣàfihàn kan tó wá lọ. Wá di ọjọ́ kejì. Ó wá di
kejì èṣù wa padà wá bá àtàmájùbádà aya àgbẹ̀dẹ ó ní wípé àná mo wá bá ẹ nọ́jà ni èmi mo fẹ́ wá bá ẹ ta ọjà ni ló bá kó ọkọ síta tèmi ogún ọ̀kẹ́ ló sọ pé òun ta ọkọ èmi tí èyí dé èṣù ní ẹnikẹ́ni fẹ́ ra ọkọ a ní 40 ọ̀kẹ́ òun lọ́kọ́ òun dẹ̀gbọ́ o bá ti lè wá ná o gbọ́dọ̀ ní o gbọ́dọ̀ rà ọjọ́ tí èṣù tó lọ bá àtàmájùbára ya àgbẹ̀dẹ tó bá ta ọjà tí ó wáyé ti pé bá a tún jèrè over nìyẹn so àwọn ibi tí èṣù ti ṣe rere fún ẹ̀dá ó pọ̀ láti kẹrẹ ní odò Ifá àwọn yẹn ni àjọ sílẹ̀ bẹ́ẹ̀ bọ́yì. Olú ẹ ṣeun sà ẹ káàbọ̀ sà ó ẹ káàbọ̀ ẹlẹ́sìn ní ẹ̀yẹ́ ká mú ìbéèrè kan sí pé láwọn ìbéèrè gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn àjèjì tí a ní ilẹ̀ kóòtù òkú wọ́n máa ń ṣàdúrà kan wọ́n máa ń ní ogun oṣooṣù àtọ̀ta wípé ogun èṣù owó lulẹ̀ ṣé èṣù ní ohun tí ó ṣe owó lulẹ̀ kí ni ó gbà nípa ọ̀rọ̀ ní ìlànà ìṣẹ̀ṣẹ̀ gbogbo àtẹ̀pá ogun àjẹ́ gbogbo àtẹ̀pá ogun èṣù gbogbo àtẹ̀pá mo ṣe wù yí òrìṣà mo kí ẹ̀yin bàbá wa tẹ̀sẹ̀ bá wa péjọ aláàánú gbà ṣe lásán ìfapọ̀jú ètò sí wa ìbéèrè yìí yẹn bàbá ẹ wá sọ wípé èṣù ológun bàbá mi àràbá ti parí ọ̀rọ̀ náà wọ́n sọ wípé nígbà tó ń bọ̀ wá lóde ìsàlàyé ó ru ẹbọ ó mú kùmọ̀ dání ó kó ilé dání ó wà fún ọmọ aláìgbọràn òun lógun tó wà nínú ayé àwọn ọ̀rẹ́ gẹ́gẹ́ bá bí tèmi ṣe àkàwé gbogbo bí tí mo dé I was born as a Christian a confirmed Catholic tí àwọn Catholic bá wà bí ohun tó jẹ́ confirmed which means pé ó gbára olúwa to the last I'm a catechism teacher a marriage counselor orí wa pè mí kí n wá jókòó mo máa ń sọ fún àwọn èèyàn kan ẹni tí màá gbàgbà kọ́ lẹ́ máa gbàgbà wọn a máa ń gba àdúrà kan ẹni báwo la ṣe gbà olúwa ẹni tó máa ràn mí lọ́wọ́ sókè lọ síbi tó ga bá mi fi ayé ní bá mi nílára èpè ní àdúrà yẹn o torí ó lè jẹ́ pé kó máa tù yín lára ó lè jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ wọ́n ní ká ẹ lọ kópa ọjọ́ mi yẹn lẹ́tí fẹ́ kópa yẹn mo dẹ̀ ṣì wà nínú ìlànà àjòjì ẹ̀sìn either Muslim or Christian ẹ wá ń gba àdúrà yẹn kí Ọlọ́run fi ayé mi ní lára èṣù àwa mú pàpà ìṣètúta tẹ̀sí ọ̀pá yẹn àwa kò bò ní para iṣẹ́ dí ẹtìrógun tó wà lẹ̀ àwọn ọmọ pé àtẹ̀pá yẹn kò ṣe tẹ̀pa iṣẹ́ Ọlọ́run kan tí wọ́n láyé ẹ̀yà wá gorí òkè lọ èmi torí pé mi ò gbọ́ pébi tó yẹ kí n gbà mí gbàbẹ̀ màá wá gun orí òkè lọ màá wá máa gbàdúrà yẹn ogun àjẹ́ tẹ̀pa èyí dẹ̀ ń rúbọ sí àjẹ́ ẹ̀dẹ̀ ń rúbọ èṣù pé àfisẹ́ ìrànlọ́wọ́ mi ó wà lẹ́bí máa ṣe fún yín ó wà kókun yẹn túbọ̀ ní mi lára ẹjọ́ ṣe máa bọ́ ní wàhálà kan àyà títí bá ti gbà fún èṣù tí mo gbà forí ní ogun yẹn ṣẹlẹ̀ tẹ̀ tó pé àdúrà báyẹn kò sí àdúrà ní ìkápó àdúrà ní gbogbo ìrìn àjò wa àtẹ́lẹwà ló wà ó dẹ̀ ti dúró ní ọwọ́ orí torí ipá kan sọ wípé ẹ má tó ẹ̀yin bàbá ó ní nípelemọ́ ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nídòsùnmú gẹ́rẹ́gẹ́rẹ́ dàwéwé láti bá fi di ojú mi dé
kẹsẹ̀ mi ó gbé mi débẹ̀. Ǹjẹ́ má tì mí mọ́ yàrá ìwọ bá mi, ibi ojú mi dé o, kẹsẹ̀ mi ó gbé mi débẹ̀. Má tì mí mọ́ yàrá ìwọ bá mi, má tì mí mọ́ yàrá ìwọ orí mi, ibi ojú mi dé o, kẹsẹ̀ mi ó gbé mi débẹ̀. Má tì mí mọ́ yàrá ìwọ orí mi, má tì mí mọ́ yàrá ẹ̀yìn ẹgbẹ́ mi, ibi ojú mi dé o, kẹsẹ̀ mi ó gbé mi débẹ̀. Wíìlì òrìṣà ẹjọ́ ifá orí ẹgbẹ́ níbo là ń gbóúnjẹ wọn lọ tá a bá ti bọ gbogbo ẹ̀ tán. Èèpà òrìṣà mo ṣẹ̀dàbọ̀ orí ẹ̀làbọ̀ yìí. Ọ̀rọ̀ àwọn ojú oṣù àti àwọn Christian orí bí ọ̀dọ́ tó ń bí omi bridge èèyàn tó bá fi fibris ó lè ní malaria ó lè ní typhoid ó lè ní ẹni ọ̀tọ̀ ìgbà tó torí tó ń bí omi bridge tó lè àwọn wádìí àsùn pé malaria ló ní wọn lọ ń treat malaria mo máa ń bèrè lọ́wọ́ àwọn Christian ní ibo ni o ti find out wípé èṣù ní problem ẹ àbí ibo ló ti find out pé èṣù ní problem ẹ ìgbà tó wọ́n find out pé èṣù ní problem ẹ yẹn taláwa sọ fún ẹ pé àtẹ̀pá ní solution ẹ so sometimes when our Christians máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n gbé kíní kan ní vocal exercise so gbọ́dọ̀ pẹ̀lú ẹni wọ́n sùn sí níbo wọ́n ṣe kan lórí problem wọn so they will shout and they will make those sounds you understand if èṣù is the problem depending on the odò lọ́dá fún ẹ wọ́n lè ní kó lọ́ fà fún adìyẹ bọ́ èṣù wọ́n lè ní kó lọ́ kẹyẹ ilé bọ́ èṣù kó dìde lórí irí ẹ bọ̀ wọ́n lè ṣù ní owó adáma sílẹ̀ ìfọwọ́ ní pé lọ́gbọ́ èṣù ló tòkó lérí ẹ mọ́lẹ̀ instead of kó wá lọ bèrè méjì ní kó fi bọ́ kó fi dìde lórí ẹ kó wá lọlé kó wá èṣù tàgbà mi ò ní sọ bóyá máa ṣe ẹni mọ́ bẹ́ẹ̀ lè ní o lè mọ̀ bóyá ó máa wà effective àbí kò ní wà effective ó kù sí ọwọ́ èṣù àti ọwọ́ ẹlẹ́gàá ti tiẹ̀ right so béèrè tó fẹ́ kí wá ní ọ̀nà tí àwa oníṣẹ̀ṣe a máa mú èṣù kúrò nínú bíbélì lórí mo mọ̀ pé nínú kùránì gbogbo interpretation kùránì láti Arabic sí Yorùbá kò sí nǹkan tó jẹ́ bí èṣù kò sí èṣù ńbẹ̀ kò sí èṣù nínú kùránì àwọn mùsùlùmí Yorùbá àwọn ni wọ́n fi ọpọlọ rò bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú bíbélì tí a translate láti Hebrew sí English sí Yorùbá bàbá wa Samuel Ajayi Crowther wọ́n ṣe àṣìṣe yẹn báwo ni àwọn oníṣẹ̀ṣe ṣe máa correct error yẹn because ó láwọn bí tó ń pe Luciferi ó láwọn bí tó ń pe Sátánì wọ́n ibi tí wọ́n ti lo devil wọ́n lo èṣù síbẹ̀ ó dẹ̀ ya irú àwọn àtàjọ́ ọ̀dọ́ lẹ́nu pé ààrí Ọbàtálá nínú bíbélì ààrí òkun ààrí ṣọ́ǹkù ààrẹ ọmọ ẹnumọ̀lẹ̀ lókù ó wá jẹ́ èṣù ni wọ́n fi represent devil ọ̀nà owó ní ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ bá wa gbà láti yọ èṣù kúrò nínú bíbélì gẹ́gẹ́ bí Sátánì fún nǹkan ọdún là ń ṣe ní òní ẹ̀ṣẹ̀ òṣìṣẹ́ ìjọba àwọn mẹ́ta ti ṣe àdìmọ́mì náà. àmójúbà àwọn tó nílé ayé lónìí first of all in fact mi ò mọ bí tí mo máa ti bẹ̀rẹ̀ lónìí torí pé mo ti respect láàárọ̀ nípa bí kẹ́tù tó ó yẹ kí n lọ nígbà náà fún ṣẹ́kù ó ní ìgbàgbọ́ tó ṣẹlẹ̀ the law of subject nìkan ọba àṣewò iṣu ọ̀pọ̀ kingdom bẹ̀rù wá rò pé mo ti ní lọ́kàn pé dídán mo gbọ́dọ̀ wà ní lónìí téèyàn mi wọ́n máa sọ̀rọ̀ wọ́n lè ṣù ló ṣiṣẹ́ ẹni tó kú lè níbẹ̀ wọ́n lè ṣù it's not a issue àkọsílẹ̀ ti wà èṣù kìí ṣe ṣẹ̀dánù tọ́ba máa sọ̀rọ̀ nínú ẹ̀dínlógún láti orí ogbè títí bí ẹ̀ka nítorí pé ó yẹ mi yékéyéké bí ọgbọ́n ọdún
wọ́n láì lọ́gbọ́n nínú àìníyè lókun wọ́n fún wọn gbódùn lẹ́ẹ̀mejì wọ́n tó bá wọn gbódùn òrìṣàwọ̀. tábà ní ká padà sínú báíbù tábà ń sọ̀rọ̀ pé èṣù èèyàn míì á sọ pé Satan is not a Satan ìkànnì àwọn ìránṣẹ́ ọlọ́run ní pé jẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run èṣù ṣùgbọ́n bí oníkálukú ṣe gbé ṣe tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tábà padà sínú ẹ̀sìn múbèlé tí a ń pè ní àwọn ẹgbẹ́ ìmàle ó ní bó ṣe ṣe nígbà ìwáṣẹ̀ a ń pè ní ìmàle àdìs ìfìyé wa wí pé ẹni tá ń sọ ẹ̀ ìránṣẹ́ ọlọ́run nù ṣùgbọ́n gbogbo wa pátákà ń bẹ lókè pẹ̀lú lónìí àwa làgbà ẹ̀sìn nítorí pé Jésù tá ń sọ yìí wá láti Israel. Muhammed ó wá láti Mẹ́kà ṣùgbọ́n ẹ̀sìn àbáláyé Ọ̀rúnmìlà òun ló máa mẹni tó máa kọ́kọ́ là ó wá láti Nàìjíríà ìdí nìyẹn la máa ń sọ wípé tí babaláwo bá fẹ́ tẹ fún atẹ́mẹ́rìndínlógún káfọ́ àwọn bá fẹ́ tẹ atẹ́mẹ́rìndínlógún tí wòlíì bá fẹ́ tẹ àpò ó lè máa tẹ ìyẹn ògùn láta yóò ṣùgbọ́n rẹ̀ kò lómi lẹ́sẹ̀jẹ̀wò kò láṣọ lẹ́sìn ìgbà tí màbó ra ọlọ́nà kì í dímọ̀ bó ọ̀nà kì í dímọ̀ lọ́dẹ ọ̀nà ní dímọ̀ gbogbo wa. ṣé rí ìránṣẹ́ táwọn sọ yìí nínú àrídógún àwọn àgbà fi yé wa àwọn ìránṣẹ́ fi yé wa pé kódà tí ọlọ́run Elédùmarè bá fẹ́ lu agbára ọ̀pá àṣẹ táwọn sọ yìí ó pẹ́ lọ́wọ́ ẹni táwọn sọ pé ìṣòro èèyàn mìíràn rí pé ẹni burúkú ni òun gan ló di ọ̀pá àṣẹ dání nítorí pé tí ọlọ́run Elédùmarè odù ló bí wa tí ó bá fẹ́ lu agbára táwọn sọ yìí láì jẹ́ wípé ó pé èṣù pé kó mú ọ̀pá àṣẹ wá kò sí agbára tó máa lò oníkálukú ní ìránṣẹ́ tí ìjọba bá ṣẹlẹ̀ báyìí jésù ọlọ́mọdé wọ́tà tó bá bọ́ọ̀lù lẹ̀ báyìí wọ́n ní ṣe èṣù ni èṣù tó ń ṣe tiẹ̀ rí èṣù yẹn ẹnikẹ́ni tó bá lè sọ wípé òun rí èṣù yẹn sí ojú láì jẹ́ pé ẹni tí ọlọ́run fi fún irọ́ pọ́nbélé nù ìdí nìyẹn tí ìjọba bá ti ṣẹlẹ̀ ẹni yẹn fún ara ẹ̀ àfọwọ́fà ara ẹ̀ ni o alẹ́ èṣù ló ṣe o torí pé orúkọ kan tí oníkálukú ti mọ̀ pé àti ìjọba ti ṣẹlẹ̀ ká máa sọ pé èṣù ìránṣẹ́ ọlọ́run ni láì sí èṣù kò sí èmi nítorí pé ẹ̀mí wà tó fi ń sọ wípé èmi ẹni tàbí ń sọ yìí kẹ́kọ̀ọ́ nínú àwọn màláíkà tí ọlọ́run gba tó jẹ́ pé ó pè ṣiṣẹ́ ìdí ni ẹ̀dá ń sọ wípé èṣù kò dẹ̀ síbi tó ń gbé tó lè koríta ó nídìí tó fi kú òní òde ọ̀run tó fi padà wá sóde ayé ó lẹ́nikẹ́ni tó bá gba ti oríta kọjá tí ò bá fi tòun ṣe ó ní bó ṣe díẹ̀ ó dé mi láàárọ̀ yè ẹ̀dùn àti ìjẹ́ látọ̀ pa ó lẹ́lẹ́kùn ṣubú láàárọ̀ yè ń sọ̀jẹ̀ onímí ń sunmí láàárọ̀ yè ń ṣubú alágbára àgbọ̀nù màláíkà ní lọ́dì ọ̀run gbogbo apáta tí a jẹ́ oníṣẹ̀ṣe àwọn alàgbà ẹ̀sìn èṣù ó déyàn pàtàkì kò sí ìran oníṣègùn tán tí ó bá ń gbé lókè pẹ̀ yìí tí ó bá fi ṣètùṣe irọ́ ló pa gbogbo apáta là ń bá gbé tàbá ń jẹ a kàn ń sọ wípé èṣù àwa gan-an dáǹdá lókè pẹ̀ àwa gan lè ṣù onílágbájá kó ra mọ́tò inú bí ẹ ìwọ́n gan lè ṣù ọlọ́run mọ ìdí tó fi ra mọ́tò yẹn èèyàn kan kọ́lé onígbàwọ́ gbọ́ ló ti rí owó ọjọ́ òun ló bẹ̀rẹ̀ ọmọ tó bí lójú mi lánàá báwo ló ṣe gbé gbà ṣé ọmọ ìgbà wọn fàdà jọ lè ṣùgbà èṣù ìránṣẹ́ inú ọmọ èṣù ni ẹ́ ọmọ èṣù ni ẹ́ nítorí pẹ̀lú tó ń sọ yìí òun bá gbé òun bá jẹ nípasẹ̀ ìpolówó sílé ayé màláìkà kò ní o sọ ọlọ́run ní ọmọ ọlọ́run lẹ́dùnmọ̀ ìlú wa ọmọ èṣù ni wa ọmọ obìnrin wa ṣebí gbogbo dáhùn sọ látòrí òkè tó dé ní ẹ̀ka ìránṣẹ́ ọlọ́run gbogbo wọn gbogbo àwọn tí ń bẹ ẹnu báyìí náà ìránṣẹ́ ọlọ́run ni nínú ọgọ́ta àlùkùránì ìránṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n orúkọ oníkálukú ó yàtọ̀ ni à ń torí pé àrùn ọjọ́ mùsùlùmí bí oníkálukú ṣe yọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹgbọ́n mẹ́sìn gbogbo àwọn ìránṣẹ́ tí ń bẹ ẹnu báyìí pátápátá wọ́n lórúkọ tiwọn àwọn ìránṣẹ́ tí ń bẹ ẹnu báyìí wọ́n lórúkọ tiwọn àwọn ìránṣẹ́ tí ń bẹ ẹnu ẹ̀rìndókú wọ́n lórúkọ tiwọn ẹnikẹ́ni tó bá sọ wípé báwo ni kì í ṣe iná ló pa àbí tó bá jẹ́ gbogbo aláwọ̀ kan tó bá sọ wípé
òun gbà fún èèyàn kan ẹ̀sìn tó bá nítorí pé oníṣẹ̀ṣe ní àgbà ẹ̀sìn òun la rí sọ wípé ẹnikẹ́ni tí ò bá mọ nǹkan tó ń ṣe lọ́nà sọ pé ẹ̀sìn kan kẹ́sí àjòjì à ń tọ́ra wa àwọn oníṣègùn nìkan lára àgbà pé afẹ́wọ́ sùn nígbà ìwáṣẹ̀ ó ní bí oníkàlùkù ṣe dènà ṣùgbọ́n ẹ̀sìn àbáláyé yìí àwọn màlẹ́kà ti ń pọ́n bẹ́ẹ̀ ìkọ́nù wọn tó jẹ́ pàtàkì ní òde ọ̀run òun gbogbo ní èṣù tá à ń sọ yìí èṣù tá à ń sọ yìí ìránṣẹ́ ọlọ́run ni akọ̀ntọ́lá wa ní ìrònú ẹsẹ̀ pé iṣẹ́ èṣù tó lọ mú èṣù yẹn wá èṣù tó ṣe ìkọ́nù ẹ̀ ló ṣe kì í ṣe pé bóyá èṣù kan ló tì yẹn irọ́ ìwọ ọlọ́mọ ọkọ tó ṣe yẹn wọ́n ní kó má mú báàgì tó bá ti mú o wàhálà ni o lè wá rò pé ṣèbí Mr. Ṣẹ́gun ló ní kó má mú báàgì mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣe o lè wá mú báàgì yẹn mú ṣé èṣù ló ṣe ìwọ fúnra ẹ lọ ṣe èṣù mẹlẹ́kà ni lágbára ọlọ́run àmì ìdààmú kí ló dé ní gbogbo àwọn baba ńlá wa nígbà wáṣẹ̀ tí wọ́n fi ń sin èṣù wọ́n bọ èṣù wọ́n lè ń sin èṣù àdúrà gbogbo wa gbà àní ṣílẹ̀ dẹ̀. ẹ̀làbọ̀rú o olówó ló ti parí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣe rí ọ̀rọ̀ àwọn ẹ̀sìn àjòjì wọ́n tàn wá jẹ ní Muhammadu fúnra ara ẹ̀ bàbá tóbi lọ́mọ babaláwo ni tóbi Muhammadu ó gba ẹrù ní babaláwo ni ṣé ẹ̀mọ́ ẹgbẹ́ èdè yàtọ̀ lágbèdì yàtọ̀ síra wọ́n bí nílé ọgbọ́n nílẹ̀ Yorùbá wọ́n bí wọn ní Mẹ́kà wọ́n bí Jésù ní Jerusalem lágbèdì oníkálukú ló yàtọ̀ èdè kan ní gbogbo kan tá a pè àwọn ní èṣù wọlà jẹ́ o gẹ́gẹ́ bí olóra ló ti sọ ajagunṣẹ́gun òbí ọ̀run ó lè máa tẹ̀sọ̀kalẹ̀ wá òkú lákàáyé ọ̀sùnmọ́lẹ̀ ní lọ́dà wọn pé bàtìrà òòṣà ńlá làwọn sẹlẹ́ǹsì Ọbàtálá lóde ọ̀run òòṣà ńlá òòṣà àgbà arúgbó ọjọ́ dáńgbà wo òòṣà ńlá táwọn sẹlẹ́ǹsì torí pé àwọn bàbá aláyé àtijọ́ nọ́mbà àbùkù wá fún wa nígbà tí tó bá jalè wọ́n ní ọmọ ọba ló jalè wọ́n lọ àmọ́ tọmọ táníkà bá jalè wọ́n ní kọ́ lọ bẹ́ẹ̀ sóògùn ló wá fi àìsàn àjòjì tẹ̀wá jẹ pé èèyàn kan ti kú fún wa o tó bá ti gbàgbọ́ wọ́n ti pẹ́ ẹ̀jẹ̀ fún yín o wọ́n ní bẹ́ẹ̀ ní sóògùn mọ́ o bàbá wa gbà á but generation wọn olúwa wà bẹ̀ sí ńlá mo tún lẹ́kẹ̀ẹ́ mo ti kéde ìgboro ọ̀rọ̀ yìí wá gbàgbẹ́ ẹgbọ́n olúwa òun wá pamí àdẹ́dọ̀dùdé ìparí ẹ̀ ọ̀gá tí forúkọ bo ìjọ láṣìírí àwọn náà ló tún ti mi lọ síbi ayọ̀ ní tí mo lọ fi kó fá ìgbọ́tọ̀ bá wúrú wà ní síbi máa ṣe wà ní òkùnkùn inú ìdè àwọn ọlọ́dọ̀ pé látọ̀tọ̀ fẹ́ yóò àpẹẹrẹ ní balance boy ní o wọ́n wá gba ọmọ wọn lọ́wọ́ mi ìdẹ̀bùsọ̀ ní pé ọlọ́run tí wọ́n ní kí máa sìn ní ó sì yìí tí mo lẹ̀ kéde ó bẹ́jà kí n padà sí ìtọ́fórí mi sọlẹ̀ sí Ifá gbọ́ lóde ọ̀run àdìgbà tí mo ti kó bá mo ti jẹ́ babalá mo ti gbé nílẹ̀ sí mi ò kábàámọ̀ láyé rí torí mi ò ráhùn kí tó jẹun kí tó jí kí tó jáde lè ní láàárọ̀ kí tó wọlé padà kò tí máa jẹ ìwà ṣe fún mi torí pé ọmọ ìlú ni mí ọmọ Ògún ni mí ọmọ Ọ̀jà ni mí ọmọ omi ni mí ní ilé mi tá gbé bí mi ìmọ̀lẹ̀ láǹsì ilé wa mo rẹ̀yìn tó bá mi délé tó mọ ilé mi tí wọ́n tó mọ délé tó mọ̀ pé kò sí gbárùmọ̀lẹ̀ tó wà ní òfin olé mi gbogbo ẹni mo ń bọ̀ ni mo ń sùn èṣù pè mí o mi ò mọ́ṣẹ́ lòdì èṣù pè mí o. ìgbọ̀n ìsọ sókè chief mrs wọ́n sọ pé ayé ti ń move and things are changing so we have Wikipedia ẹ máa ń lọ sí Wikipedia sí the translation of Èṣù to kò ní máa ṣẹlẹ̀ mọ́ so these are of the efforts wọ́n láwọn máa ṣe máa lọ sí Wikipedia yẹn so that's of the effort but ọ̀rọ̀ ẹ̀ sọ nípa
Bible, when the Bible, when it is removed from Wikipedia, and these conversations continue to go on, newer print Bible, newer print for the Bible will not have that translation again. With time, we see èṣù yẹn nínú Bible Yorùbá mọ́, so ẹ jẹ́ kí fún àwọn teachers wa ní àtẹ́wọ́ for their time and the knowledge that they have shared with us. Rí ọjọ́ mú sọ. Ti ẹ̀yìn ìyá mi, wọ́n ní àti àbúrò mi. Ọláyẹmí ọmọ àpẹẹrẹ ní orúkọ tèmi, representing bàbá ògbóni àgbáyé. Inú mi dùn tí ó jẹ́ wípé ní irú aago yìí ni ọ̀gá mi rán mi sí. Mi ò mọ̀ pé irú àwọn ènìyàn yìí ni mo fẹ́ bá pàdé. Kò sí nǹkan tí mo tún fẹ́ sọ ní nǹkan tí àwọn aṣáájú mi ti sọ. Ẹni tí kò mọ̀ ni kò ní mọ́mọ́. Nítorí búrẹ́dì ni wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ jẹ. Kò sẹ́ni tí kò mọ̀ tí wọ́n ń pè ní ẹ̀sìn. Bẹ́ẹ̀ la dẹ̀ mọ̀ ẹ̀sìn ọkàn gbogbo wa balẹ̀. Èyí táwa ń sìn tó ń pè wá òun ni wọ́n bí wa mọ́. Àkóbá nìyókù fún wa. Tá a bá ń wò ó gbogbo bí oníkálukú ṣe ń ṣe ó dàbí ìgbà tèmi dá sósílẹ̀ tí mo wá polówó wípé èmi ni mo mọ̀wé tí ọlọ́mọ máa fọ́mọ ẹ̀ wá òun làwọn ẹ̀sìn tó wà lóde ayé ń sìn. Tẹ́ ẹ bá dẹ̀ wá wo ẹ̀sìn yìí tí àwa ń sìn yìí tó jẹ́ tìbílẹ̀ tó jẹ́ kábínibí wa kò síbi tá a ti ń la aago wípé ẹ máa bọ̀ ẹ wá gba ìwòsàn ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní kíní kan wà ṣùgbọ́n wọ́n mọ̀ mí gbọ́dọ̀ wa ló wà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ dáríjì mi o. Èmi ń rí àwọn tí wọ́n ń polongo tí wọ́n lámìlaka tí wọ́n káàkiri gbogbo àgbáláyé tí wọ́n bá ń bọ̀ wá sọ́dọ̀ èmi tíntínní yìí wọ́n páàkì ọkọ̀ wọn síbi ibùsọ̀ márùndínlógún wọ́n wà rí sẹ̀gbẹ̀ ìkùnlé ìmí ò wà bí ọwọ́ sílẹ̀ kùnlé lẹ́yìn kùnlé àbí gbogbo tó èmi ò wà lọ bá wọn lọlé tí wọn ò bá mọ̀ wípé àwa wà ní ìrìn àjò òtítọ́ tí a sì mọ̀ wípé àwa náà ni Olódùmarè ó padà gbàlà wọn ò ní máa bẹ ìkùnlé wá díẹ̀ nínú wọn àbẹnìkan kan jẹ́ wọn á wá gba àwọn oríṣiríṣi nǹkan lọ́dọ̀ wa tí wọ́n bá fẹ́ yé padà wọn ní bóyá tàdá àbílé torí mi kéwú dáadáa ṣùgbọ́n wọ́n fi mí síbẹ̀ ìfá ló yé mi àdúrà gbogbo wa gbà ẹ jọ̀ọ́ búrẹ́dì wọn yẹn má jẹ́ pé wọ́n fi kó wa lómi ọbẹ̀ mọ́ ẹ jẹ́ káwa sọ fún wa wípé àmọ̀nà nítorí èkó tí wọ́n kó àkóbá wá pátá àwọn fúnra wọn ìpẹ́ nílé ìjọsìn èmi níbẹ̀ ṣùgbọ́n àwa ó gbàdúrà àgbàmọ́jú àníṣe ń jẹ kọ́kọ́ àgbàdúrà àgbàmọ́jú ànírántí pé nǹkan kan sọmọ ńlé kò sì sí wọn òkú wa lọ ẹ jẹ́ ká mọ̀ wípé we are on the way ìṣẹ̀ṣẹ̀ àgbè wa èṣù á tún ti wá ṣe ọmọ èṣù lèmi nítorí níjọ́ tí wọ́n ó bí mi ikùn yà mí rí bẹ́ẹ̀ ó wá di ìyá mi mú ó di bàbá mi mú bàbá mi wá wò wípé oníkùn láì olùkọ́ dìbò lára ẹ̀ ó wá fọgbọ́n mọ́ dédé kó fẹ́ sálọ lálọ kírun ó wá rọra pàgé lẹ́kùn sálọ ọ̀nà oko kò pẹ́ bí aago kan kọjá ọ̀sán ó wá pe bàbá mi pé wọ́n ti bí mi nígbà tó máa padà débi wọ́n bí mi sí ó ká sọ kúrò lára mi ó sọ mí lórúkọ lọ́jọ́ náà ó ní káàbọ̀ Awótìbọ̀ Awótìbọ̀ lórúkọ tèmi èyí tó jórúkọ bàbá mi tó jórúkọ bàbá mi wọn wà wọlé wọn fún mi ní orúkọ àwọn orúkọ àpọ́nlé Awótìbọ̀ yẹn ní orúkọ tèmi Awótìbọ̀ wájú ọmọ àpòjẹ́ olóògùn ẹkún lóògùn ẹ̀ èyí tí ó tàn kálẹ̀ káàkiri gbogbo àgbà òbí gbogbo wa pátápátá ní padà sẹ́yìn ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ wọ́n padà àáfún wọn lágbo àátọ́jú wọn torí ara wa máa ń yá mo mọ̀ wípé ọkọ tó kéré jù níbí bí nǹkan kan bá ń ṣe yí ọmọ tí ó lò ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọmọ ọ̀tọ̀ wá náà ni ibẹ̀ ló ti yẹ ká mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa tá a bá fẹ́ kúrò ní ìsì a ó ṣe àdúrà á sì gbogbo àwọn nǹkan pẹ̀lú inú kan àtọkànkan kìí ṣe wípé olówó kan tá a fẹ́ pín ẹnìkan bí ṣàbáyé tó fẹ́ kó wọnú kínní tàbí ó ní owó Gabriel àbí owó Àlàmísì
tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ wípé báwo la ti ṣe ní orí onífá tàbí àwọn ẹlẹ́gbọ́n lóògùn tí wọ́n fi ń ṣèwàásù tá a jà sówó rí ṣùgbọ́n àwọn ní máa ń jà sówó. ọba tí ó ti wà kí ayé tó wà, ọba lánàá, ọba lónìí, ọba àìkú tí ó pẹ̀ gbogbo wa. Àwájúbà àwọn ìyá tí gbóyẹ́gbóyẹ́ bá ń gbóná tí ò bá fi ti ìyá ṣe ìyàn wa máa ní kókó, bí rokàrokà náà bá ń ro tiẹ̀ tí ò fi ti ìyá ọkà wa máa rẹpẹtẹ. Gbogbo ẹ̀yin ìyá tí ẹ wà lóde lónìí akínyìn o. Àwájúbà ìṣùlá oróyè àrọ̀rùn Akíntádé ọmọ àtàṣọ ìgbérago, ọjọ́ òtọ́jọ́ láàróyè oko sápárá, oko dá, oko láàróyè dá gbáwó, ẹlẹ́dẹ̀ wẹ́, eléyìí wẹ́ èèyàn láàróyè àpò òkú ẹ̀. Èṣù dá ń sọ̀rọ̀ ẹ̀yìn, àwọn mìíràn wọn ò mọ̀ tó mẹ́. Ìtànjẹ tí bàbá wa bísọ̀ bàjẹ́ padà ṣe, òun ló sọ pé Sátánì lòṣù. Èṣù dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ancestors wa ní ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ọ̀rẹ́ inú ìlà. Kò sí bí babaláwo kan ṣe ní wà ó gbọ́dọ̀ léṣù sílé tí ò bá ní sílé. Èṣù kí ọ̀rẹ́ àgbo nínú ipá pé a tẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà, wọ́n lọ Ọ̀rúnmìlà wọ́n lò lọ́ta. Ọ̀rúnmìlà ó lòun lò lọ́ta, Ọ̀rúnmìlà sọ fáwọn èèyàn. Ibẹ̀ ní báyìí ní ọkùnrin wa wípé máníkàní nígbà ṣe bí ẹni kú, táwọn ẹni tí ó sunkún ẹni, kápùrè bèrè, kápùpẹsẹ̀ kọ́ gbà, tí ó tẹ̀lé, táwọn ọmọ ìjàmbá lọ́pọ̀ lọ́ta. Àjàkùn ẹ̀ lólúwo ní ọ, tí ò ní ó ní bí Ọ̀rúnmìlà ó ní kó dijú, ó ní kó ṣe bí ẹni kú. Ọ̀rúnmìlà náà wá pé lọ́rọ́, ó sọ fún àwọn ọmọ awọ ẹ̀, ó ní. Ẹ ṣeun bí gbogbo ẹ̀ ṣe wá sí ìdádúró nìyẹn.